ìyẹn fún màmá wa abiyamọ olùkọ́ ọmọ ẹ̀ lédè Ifẹ̀ ìyá wa Alhaja ọmọbabìnrin Rafatu Adéminúrẹ̀ ọmọ Adéminúyì àyàwó Fisáyọ̀ màmá ti ṣẹ̀wọ̀n tó lè ṣe. Màmá dágbére fáyé at the age of 102. Ọgọ́rùn-ún ó lé méjì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbàyé màmá. Màmá yìí wáyé re. Màmá yìí lò gbà re. Màmá yìí bímọ re. Màmá yìí jẹ́ ṣe ẹ̀sìn. Ìyá àdínní fún gbogbo Ifẹ̀ nígbà ayé wọn. A dá gbogbo pẹ́ padà sọ́dọ̀ Ọlọ́run ọba. Any
Àwọn aláǹdí